Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Mo kí wa ipa àpòjì ọjọ́ ṣe rí. Mo kẹ́ ìyá, mo kẹ́ ìbàbá, mo kẹ́ ẹ̀gbọ́n, mo kẹ́ àbúrò. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín. Ọ̀gá ńlá ààyè ọpẹ́ yọ Dr. Zari Talk Show. Ṣé dáadáa ni mo bá yín? Ọ̀dẹ̀ ò dábí lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀dẹ̀ wa máa dá o. Ìrírí ju owó rí, ìrírí gbogbo wa la máa rí lágbára lọ́wọ́ Elédùmarè. Omi ti tẹ̀yìn wọ̀gbìn. Ṣé omi ti tẹ̀yìn wọ̀gbìn ni? Ẹ bá mi parí ẹ̀. Mo mọ òwe yẹn o. Mi kàn fẹ́ sọ́ délẹ̀ nìbọn omi ti ó dàbí pé wọ́n yìí máa ń sọ ní omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Omi yóò ẹ̀ṣẹ̀ máa tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Àní tí social media bá mọ̀ sẹ́ wípé òyìnbó tó bá mọ̀ ìpọ̀rọ̀ social media yìí ọmọ kóòtù òjìrè a máa bọ́ nínú oko ẹrú wọn ò ní jẹ́ kó dé ọ̀dọ̀ wa. Now ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ gbà wá o. Eléyìí náà tún ń pè ní kéèrè o, kéèrè o, kéèrè o. Bọ́jú gbogbo ẹ̀ lọ kí ló dá èmi lójú. Mo mọ̀ wípé a máa bọ́ nínú oko ẹrú. Bó àkókò owó ni mi ò mọ̀, aago mélòó ni mi ò mọ̀, ìgbà wo ló máa jẹ́ mi ò mọ̀, ta ló tún máa wá ṣe fún wa mi ò mọ̀. Oníkálukú wa a máa gbìyànjú ni. Bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ bàbá Gani Adams máa sáré play fídíò yìí kí n tó wá gbé ẹ̀rí gangan omi tó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ máa bá mi gbọ́. Ẹ máa gbọ́ ní ẹnu ẹni tó jẹ́ pé ó yẹ kó bẹ̀rẹ̀ sí ní máa kan àgbélébù, kó bẹ̀rẹ̀ sí ní máa kan àwọn kan má gbélébù sí i. Ọ̀rọ̀ kó jẹ́ wípé tán bá mọ ilé wọn kí ọmọ kóòtù òjìrè ká lọ ṣa òkú tó dáa ká bẹ̀rẹ̀ sí ní máa sọ́bà wọn láti orí páànù. Káwọn kan wà níta kán ti tájẹ̀tì wọn, tán bá ń jáde báyìí kán máa lẹ òkú wọn wọn. Ṣé mọ̀ pé torí páànù náà máa gbọ́ tán máa níyè ta ló ń da òkú sórí páànù mi. By the time tó bá máa bọ́ tàbá ẹ̀ kán bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ̀lẹ̀ wọn. Ẹ máa gbọ́ láti ẹnu wọn tó bá jẹ́ ẹni tó yẹ kán sọ òkú fún ni tàbí ẹni tó yẹ kán lọ fi ẹ̀bùn pàdé nínú ilé ẹ̀ ni pẹ̀lú nǹkan tó sọ yìí ó máa jẹ́ ojú èmi àti yín. Bọ̀ kó tó di pé mo lọ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ nǹkan tí bàbá Gani Adams sọ. Now ẹ jẹ́ ká sáré gbọ́ náà kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ lórí bàbá Gani Adams. Kí ni ẹ lè sọ? Ẹ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa ní àǹfààní láti ṣe àpérò yìí. Nǹkan tí a rò pẹ̀lú àpérò yìí ni pé ẹgbẹ́ 23 òun lẹgbẹ́ tó wà níbí. Àní ẹgbẹ́ àwọn àgbààgbà wa ó wà níbẹ̀. Okay. So a rò pé kí gbogbo ẹgbẹ́ kí a parapọ̀ kí a ṣe àpérò èyí tá a ṣe lénìí. Okay. Kí olúkálukú mú ìmọ̀ràn wá fún ìjọba àtàrà ìlú ká dẹ̀ sọ̀nà àbáyọ bí gbogbo a ṣe máa dẹ́kun ìwà àbàjẹ́ ìwà àwọn agbésùnmọ̀mí ní ilẹ̀ Yorùbá. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó yẹ kó kan ẹni tí ó bá ní àròjinlẹ̀ lóminú. Nǹkan tó ti kan gbogbo àwọn geopolitical zones tí a lè sọ wípé àwọn ẹ̀yà tí a lè pè ní regioni bíi 4 ní Nàìjíríà ó dẹ̀ pé àwa la fi ẹ̀gbẹ́ kan wọn lára táwọn olóyìnbó ń pè ní boundary. Kí a máa rò lọ́kàn wa pé kí ní ìmọ̀ àti fẹ́ kọ̀ wá báwo la ṣe fẹ́ gbáradì. Ètò ìgbáradì náà ni àpérò tá a ṣe lénìí. Bí àwọn èèyàn bá sọ̀rọ̀ wọ́n ní àbájáde tí ó bá dọjọ́ wájú tí nǹkan bá ṣẹlẹ̀ àgbáyé ò ní mọbi tán ti ń bọ̀. Ó gbọ́gbọ́ tá a sọ yìí nínú àbájáde kò sí èyí tí ẹ pé a sọ pé kí àwọn ọmọ wa lọ máa bá aláìṣẹ̀dá ṣùgbọ́n à ń sọ pé kí àtijọba àtàrà ìlú agbáradì nítorí pé àwọn tó ẹ pé bí ẹni tó mu ẹ̀jẹ̀ yìí pípààyàn kò jọ wọ́n lójú. Mímúyàn sọ́dọ̀ láti fìyà jẹ lómi jẹ́ pé ẹ kidnap ẹ̀ ó ń lo òun lójoojúmọ́ ibi tó bá ti wà pẹ̀lú wọn láàárín ọ̀sẹ̀ 2 àkúmọ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Kò kàn wọ́n. Bẹ́ẹ̀ni. And tẹ bá rin ìrìn àjò ń sìn ẹni pé gbogbo ọ̀nà ó ti ń dá nítorí pé ìbẹ̀rù fún àwọn èèyàn láti rìn ìrìn àjò orí nǹkan tó ń ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ olórí ogun nínú ètò oyè nílẹ̀ Yorùbá òun mo fi pe ìpàdé yìí. Àwa pe ìpàdé yẹn lórí àwọn ẹ̀ṣọ́ nìkan wọ́n wà ní oríṣiríṣi ẹgbẹ́. Àwa pe àwọn àgbààgbà wa. A rí Afẹ́nifẹ́re tó wá láti Ọ̀yọ́.
gbogbo ẹgbẹ́ tá a pè kò sí èyí tí ò ní representative lẹ́nu. Yorùbá Council of Elders secretary ọwọ́ represent wọn. Yorùbá Unity Forum ẹni tó jẹ́ chairman Bàbá Ládìgbò ó wà ń bí. Àwọn ẹgbẹ́ àgbààgbà gbogbo ọ̀nà ní representative lẹ́nu. Àníjókòó ẹ wo tí ò bá jẹ́ nǹkan ààbò Yorùbá ò lè jókòó fún wákàtí 5 láti ṣèpàdé. Ẹ rí pé nínú àwọn tá a jókòó sí ibi tí àwọn àgbààgbà wà ó yà ló ju èèyàn 2 tó tọrọ àyè tó lọ. Gbogbo àjókòó a rí pé àbájáde yẹn jáde. Ìwọ̀nba kékeré tí ò tẹ́ wọn lọ́rùn àtijọ́ correct ẹ̀ níbi tá a lè jókòó yẹn pé gbogbo á lè fi ohùn ṣọ̀kan. Torí gẹ́gẹ́ bí ohun tí Bàbá Ládìgbò ló fi sílẹ̀ pé ìpàdé ìṣìkú ẹ̀kan tí ò ní ṣe ìpàdé lérò, ìpàdé àwọn àgbààgbà tí a máa jọ foríkorí tí a máa wá mọ̀ ọ̀tá wa ṣe. A ní láti blame àwọn gómìnà wa ibi tá a bá dé. Ok, kí ni ìdí? Àwọn náà ti jàre wa díẹ̀. Ok, ẹ sọ jí fún wa. Ọ̀sẹ̀ tó kọjá. Ok. Bí a níjọ́ Monday àbí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ok. Àwọn náà jókòó ní Ìbàdàn. Ok. Púpọ̀ náà àwọn nǹkan tí ó jẹ́ àbájáde wa làwọn bọ́ ti sọ. Wọ́n jẹ́ àgbè tó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó máa wúlò fúnlẹ̀ Yorùbá. Ok. Àwọn gómìnà wa náà ní gbogbo sáàbù náà wọ́n jókòó pẹ̀lú àwọn lọ́balọ́ba kan. Ok. Àbájáde wọn náà kò fẹ́ yàtọ̀ sí nǹkan tí ó jẹ́ àbájáde. Ṣùgbọ́n àwọn ti ṣe tiwọn. Ok. Gómìnà ti ṣe tiẹ̀ lílànà olóṣèlú. Ok. Àwọn lọ́ba kan jọ́ ìwọ̀n ó ti jẹ́ pé wọ́n kọ̀. Àwọn ẹgbẹ́ tó yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ tí ó máa wà lórí ìlànà ogun àbí ìlànà láti defend ilẹ̀ Yorùbá agbọ́dọ̀ ṣèpàdé ìpàdé yẹn la ṣe. Tẹ́ mọ̀ pé ètò tí Ọlọ́run fi làálẹ̀ ni. Ok. Gómìnà sáàtò ẹ̀ ṣe tiẹ̀. Àwọn sáàtò láwọn bá ṣe tiẹ̀. Ok. Nílẹ̀ yìí ni fún gbogbo ẹgbẹ́ tó làmìlaka nílẹ̀ Yorùbá. Àwọn Àgbẹ̀kọ̀yà wà bí oríṣiríṣi Àgbẹ̀kọ̀yà bí 4 ló wà bí. Ok. Ìlàtí wà bí oríṣi 3. Àwọn ọlọ́dẹ ẹni mọ̀ pé àwọn àgbààgbà ọlọ́dẹ àwọn ló wà lórí ìjókòó títí dé àwọn ọlọ́dẹ tó wá láti Kwara ní Ìgbàjà. Ok. Àwọn kan tẹ̀ kọ note kan sí mi tán fún pé kí n lọ kà lára nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara. Ẹ dẹ̀ rí pé ìpàdé yìí àwọn tó wá láti Kogi Dr. Atey tó wá láti Kogi ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ tí omi kò fẹ́ lè máa jágbó lójú yàn pé kí Yorùbá má wo àwọn ọ̀rọ̀ ẹ wá láti Kwara àtàwọn ọba méjì náà wá láti Ìlọrin East tó jẹ́ ọba aládé àgbàlagbà ni wọ́n wá nítorí ọ̀rọ̀ rẹ̀. So ọ̀rọ̀ yìí ti kárí so a gbọ́dọ̀ dìde láti ṣe gbogbo nǹkan láti dáàbò bo ilẹ̀ Yorùbá. Ok. Wọ́n ta rí ni pé àwọn yìí ń rò pé káwọn lé Yorùbá kò ní Kwara àti Kogi. Àti máa wo ibi tí àwọn Yorùbá wà ní Kwara àti Kogi mineral resources tó wà níbẹ̀ ọ̀rọ̀ àlùmọ́nì tó wà nínú ilẹ̀ bẹ̀. Ok. Ó pọ̀ gan o. Ok. Ó fẹ́ tó ìdajì tó wà ní gbogbo South West state mẹ́fà táwa nígbà yìí. Ok. Ilẹ̀ ọlọ́ràá ni gbogbo wọ́n dẹ̀ ti wo kíní yẹn. Bẹ́ẹ̀ni. Yà wọ́n ti fi machine wò bẹ́ẹ̀ni. Wọ́n ní bẹ́ẹ̀ lé àwọn èèyàn. Yà bẹ́ẹ̀ni wọ́n mú yẹ bẹ́ẹ̀ni. Forest tó pé forest reserve tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn fi ṣe lé ṣùgbọ́n Yorùbá ò ń dé àwọn fọ́rẹ́ bẹ́ẹ̀ni yà. Yorùbá máa ní igbó ìjọba ni ẹ má débẹ̀. Àwọn dẹ̀ ti lọ fi ṣe lé. Tó wọnú forest reserve láti Niger State títí wọ gbogbo ilẹ̀ Yorùbá ó lọ. Ìyẹn ní. Criminal ìṣẹ̀lẹ̀ so ìjọba àti àwọn ọmọ Yorùbá a gbọ́dọ̀ ṣe ìkọlé lórí ìmúra sílẹ̀ òun lẹ́yìn máa fi ń kọjú ogun tó bá fẹ́ wáyé. Yorùbá máa ń wò pé kò tí ì kàn wá ní South West àwọn Yorùbá tó ti kàn ní Kogi àǹkọ́ra kan wọ́n dẹ̀ ti wọlé Yorùbá. Wọ́n ti wọlé Yorùbá. Bí àwọn Fúlàní tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ criminal àwọn tó jẹ́ jẹ̀bi Fúlàní tó ti gbé pẹ̀lú àtúnwọ̀n fún wọn wàhálà bí 100 years wà. Báwọn criminal tó ti wọ ilẹ̀ Yorùbá ní different states bàbá máa kà wọ́n pẹ̀lú intelligent report wádìí wa tá a rí àti lé ní more than 20 to 25,000. Àwọn kan náà wọ Ìbàdàn wọ́n mú àdá tó máa fi ń kọ́ ọrùn yàn tó máa fi ń gbé ọrùn yàn jáde. Àti rí àwọn tó ń kó wọn wọlé. Àti rí àwọn tó ń kó wọn wọlé. Ìwádìí láì jẹ́ tó fẹ́ lọ kákòkò. A máa gbé fídíò yẹn wọ́n sí. Àdá yẹn wọ́n dẹ̀ kàn débi pé tó bá kàn gbé sí ọ̀nà ọ̀rọ̀ àbòkí lẹ́fẹ́ bí wá ṣe. Bẹ́ẹ̀ni, a máa gbé fídíò yẹn jáde sí. Bẹ́ẹ̀ni. Ní Òkè Ọya
wá ìtẹ̀sẹ̀ fẹ́ kógun jà wá nílẹ̀ Yorùbá àmọ́ gbogbo nǹkan tẹ̀. a fẹ́ sáré wò yìí ó ní mo sọ pé tán bá kàn wọ́n mọ́ bí kankan máa sọ òkú fún wọn bó a dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè wípé kí ni àṣírí náà ti wá ń tú irú àwa yìí ní 5 years ago a lè sọ orú nǹkan báyìí bẹ́ẹ̀ náà làwọn èèyàn ńlájú ní ojoojúmọ́ ẹ pàdé mi lórí Dr. Zabby's Talk Show lórí péjì every Monday 9 o'clock UK time 10 o'clock ilẹ̀ Yorùbá time tí máa máa gbé àwọn èèyàn oríṣiríṣi tẹ́ máa máa gbé wọn wá tá a máa fi máa mọ̀ wípé yes lótìtọ́ àti òdodo àwọn èèyàn ọ̀rọ̀ yìí ti ń yé wọn a ti ń pọ̀ sí i àní tó bá jẹ́ pé a mọ̀ ni ìgbésẹ̀ ilé ìlàbà ọkọ̀ gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù kó tó di wípé aláàfẹ́ gba orílẹ̀-èdè wa torí wípé kí ni ọ̀n jẹ́ kí ohun wa kò bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ẹ̀yin ìyá mi ìbá mi gẹ́gẹ́ bí mo máa ń sọ mo nígbà wo ni mo ní mi mọ̀ mo lákòókò wo ni mo ní mi mọ̀ bó kí ni mo mọ̀ mo mọ̀ kó máa ṣeé ṣe lọ́wọ́ tá a wà yìí nù lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹnu wa ti ń kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń ṣe think Yorùbá first irú fídíò tí mo fẹ́ play yìí sìn nínú àwọn tó wà ńbẹ̀ yẹn tó bá jẹ́ pé láti bí 6 months náà ti ṣe méjì nínú wọn máa ti kúrò ńbẹ̀ ń sìn ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti yé wọn mẹ́rin nínú wọn lè ti kúrò ọ̀rọ̀ tá à ń sọ ó yé wọn àní tí àwọn ẹlẹ́sìn Nàìjíríà wọ́n bá mọ̀ pé nǹkan tí social media tó máa wá padà tètè tú wálẹ̀ nínú oko ẹrú ni àwọn gan máa fi owó rìn pa ni wọ́n máa ní kó má ti jẹ́ kó dé Áfíríkà bọ̀ Elédùmarè ìṣẹ̀dá wa ó ju ti gbogbo wọn lọ ẹ jẹ́ ká sáré gbọ́ kẹ́ẹ̀dẹ̀ gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ni pẹ̀lú àlàyé tí arákùnrin náà tó sọ lẹ́yìn ìgbà tí ẹni tó yẹ ká fi òkú ká fi lọ dá sí orí páànù ẹ̀ kó wá jáde ká wá máa lẹ̀ ní òkú ẹ jẹ́ ká ká lọ ká wá lọ gbọ́ nǹkan tó sọ ẹ má gbàgbé láti bá wa share ẹ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì tí náà sílẹ̀ mo kẹ́yìn ìyá mi mo kẹ́yìn bàbá mi ẹ̀gbọ́n àti àbúrò gbogbo ẹ̀yin olólùfẹ́ mi God bless you one love ó yá ẹ jẹ́ ká sáré lọ gbọ́ wá ẹ jẹ́ ká sáré lọ wò wá. àwọn Boko Haram àwọn tí jẹ́ bẹ́ẹ̀ òun náà ni àwọn ẹni Ọlọ́run àwọn ẹni àwọn ní jẹ́ bẹ́ẹ̀ àwọn àbá tòótọ́ tí wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́ àtẹ̀mí gbogbo àwa tá a wà ń bí àwọn Boko Haram wọ́n ti ń bẹ síwájú ká tó dáyé. torí tó ti wà nínú àwọn ìwé tó ń gbé wá fún wa ẹnu wọn ẹgbẹ́ wọn mọ́lẹ̀ ẹgbẹ́ ránṣọ́ọ̀mù lórí wọn ó wà nínú ìwé tó ń gbé wá fún wa àwọn tó wọ́n ń practice ẹ̀ wọ́n ní kẹ́ má gbé ìwé. Àwọn àfáà tòótọ́ tí wọ́n ń tijú ìrìn Ọlọ́run. Àwọn tí wọ́n ń tijú ìrìn Ọlọ́run. Àwọn tí wọ́n ń bẹ̀rù ìrìn Ọlọ́run. Àwọn tí wọ́n ń bẹ̀rù ìrìn Ọlọ́run. Àwọn tí wọ́n ń pa òfin ìrìn Ọlọ́run ọba wọn mọ́. Àwọn tí wọ́n kò fi ní mọ́. Àwọn tó ṣe pé bèmí náà ń bá ń rí wọn láàrin ara ayé àwọn lèmi gan ń wò mára ayé láàrin òde wọn kọ́ káwọn kúrò láyé. ẹrù òun lè wọ yẹn fọ́nrán ẹ̀ tí ó ti jàrùn ìrìn káàkiri gba ayélujára ṣùgbọ́n mi ò ráyè láti react sí mo ṣe ní mo máa react sí lẹ́nu ni àfáà kan lẹ̀ Yorùbá tó sọ èdè Yorùbá lẹ́nu gbé máìkì sẹ́nu pẹ̀lú àwọn jánọ́sì rẹ̀ àwọn ọmọ Yorùbá dẹ̀ jókòó síwájú ẹ̀ rẹpẹtẹ ló sọ níwájú àwọn ọmọ Yorùbá wípé àwọn Boko Haram ènìyàn rere ni wọ́n pé àwọn Boko Haram yìí àwọn gbọmọ làfáà tòótọ́ pé àwọn Boko Haram yìí àwọn ni wọ́n ń tijú Ọlọ́run ni wọ́n ń tijú Allahu tí wọ́n ń ṣe nǹkan tí Allahu fẹ́. ṣé tá a bá sọ fún yín wípé Islam yìí ó pè mí ká kú sórí ẹ̀ lórí pé ká bàjá tó kò lórí ilẹ̀ Yorùbá á ṣeré o nítorí pé ojú ti wá ti là sí nǹkan tójú ẹ̀yìn ò ti là sí ẹ̀yìn lóyìn o
ojú wa ti là a sọ fún gan. yín àwọn Fúlàní ti penetrate wa gidigidi Gan. tipẹ́tipẹ́ wọ́n ti rò pọ̀ mọ́ wa bẹ́ẹ̀ni wọ́n ti gbédè wa àwọn Fúlàní dẹ̀ ni wọ́n pọ̀ jù nínú àwọn àfáà tó wà lẹ́yìn Yorùbá torí wọn ò lẹ́sìn míì tó lè ṣe ju Islam lọ so wọ́n máa ń sáàbì gan wọ́n máa ń sáàbì Islam gan wọ́n mẹ̀sìn Islam yẹn dáadáa a lè máa sọ pé wọ́n ní agenda bẹ́ẹ̀ni wọ́n ti dá agenda láti ensure pé Islam yẹn padà gbòòrò bó tẹ̀ máa tẹ̀kọ́ ní 1000 years láti achieve it. Islam yẹn ṣáà gbòòrò níbi pé tó bá yá àwọn máa gbé ṣẹ̀ríà lọ wá àti tó bá gbé ṣẹ̀ríà lọ wá sí ìṣẹ́kọ̀ àwọn Fúlàní ni àwọn tó jẹ́ àfáà tó pọ̀ jù àwọn lọ́jọ́ onímọ̀ Islam jù àwọn ló máa jẹ́ kí ni àwọn ló máa jẹ́ ọba lórí ṣẹ̀ríà àwọn ló máa jẹ́ adarí ìlú because ibi tó bá ti ń lo ṣẹ̀ríà àwọn àfáà ló máa jẹ́ kí ni ló máa jẹ́ adarí wọn ló ń sọ fún wa ń sìn wípé èèyàn yìí làwọn Fúlàní àwọn Boko Haram dísè ìlú ti fún pé Fúlàní lọ́gbẹ̀ẹ́ nìyẹn ó dẹ̀ dùn mí gbọ́ àwọn Yorùbá jókòó síwájú ẹ̀ wọ́n lè gbọ́ tó ń sọ wọn ò dẹ̀ máa lẹ̀ lókùn pa. ṣe gbọ́ ṣe pé mi náà sọ bẹ́ẹ̀ tó ń pa àwọn èèyàn wa. ṣe rí pé mo sọ bẹ́ẹ̀. because àti Boko Haram àti Fúlàní herdsmen àtàwọn tó ń wọnú church àwọn èèyàn wa tí wọ́n lọ ń pa àwọn ọmọ bẹ́ẹ̀ tó ń kidnap àwọn èèyàn wa ní express tí wọ́n kó gbòjà àwọn ìlú wa tó ń lé àwọn òkú lórí ilẹ̀ wa. ṣe rí pé mo sọ bẹ́ẹ̀. Fúlàní ni wọ́n náà Mùsùlùmí dẹ̀ ni wọ́n this is the same people the same terrorists tí àfáà yìí tó ń jókòó síwájú àwọn Yorùbá tó ń sọ fún wọn pé èèyàn rẹ̀ ni wọn ẹni Ọlọ́run ni wọn àwọn ni wọ́n ń ṣe nǹkan tí Allah fẹ́ kò lè parọ́ because gbogbo nǹkan tí Allah sọ nínú hadith àti Quran òun làwọn Boko Haram ṣe tó sì jẹ́ wípé àwọn tó pọ̀ jù tó wà nínú Fúlàní nínú Boko Haram yẹn Fúlàní ni wọn ẹ̀yin rí ẹ jìnnà kí lẹ tún fẹ́ rí kí lẹ tún fẹ́ gbọ́ kí lẹ tún fẹ́ rí kí lẹ tún fẹ́ gbọ́ táwọn sọ. kí ló fẹ́ rí kí ló fẹ́ gbọ́ ẹ jẹ́ a gbọ́ nǹkan tí bàbá wa mi ẹ jẹ́ a gbọ́ nǹkan tó ń sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa yìí náà jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ wọ́n ti bò wá wọ́n ti mú wa but Elédùmarè ó máa jẹ́ ká ṣẹ́gun bẹ́ẹ̀ náà ló ń fìtìnà tí ọmọ Yorùbá lórí ilẹ̀ wa wọ́n ṣàfẹ́ lé wá kíwákíwá ó tiẹ̀ tó di pé mo gbọ́ ti bàbá yẹn wá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Yorùbáwùyí ẹ jẹ́ a gbọ́ nǹkan tó sọ Saheed Shittu nǹkan tí ò lè dánwò nílùú òyìnbó ń bíbà ó wá dé Nàìjíríà ó wá lọ ń lalẹ̀ torí ọ̀rọ̀ ẹ̀sìn ó fẹ́ ba ìran tiẹ̀ jẹ́ ní Belfast tó wà kò tó bẹ́ẹ̀ hàn bí kan rí pọnpọnpọnpọnpọnpọnpọn ìyáláyà èèyàn kan dá kó dán irú nǹkan tó dánwò yìí kó dánwò kán wá to ère sílẹ̀ tàbí kán gbé oúnjẹ sílẹ̀ kó nítọ̀ síbì kan òun fi ṣètùtù ọ̀la òun fi ṣètùtù anything tó bá wọn. àwọn tó ń gbádọ̀tí náà máa lọ gbà ó ń ṣe ní Kútọ̀nù ó níbi tó ń gbé sí bí 3 days ló máa ń kó ó ń ṣe ní Brazil bí 3 days òun náà máa lọ kó níbi tó bá kó kinní yẹn sí ó ní kinní kan ìlú ní ìṣẹ̀dálẹ̀ ìlú tàbí báwọn ló ṣe ń sọ àwọn pípù yìí àwọn náà ń gbà bọ̀dè àwọn gangan lọ̀tá wa ẹ jà lọ. ẹ wò pé oore ni àáfàá yìí ṣe èmi ò rí bí ẹni pé ó ṣe ibi torí irú àwọn kòkò tí àáfàá yẹn lọ ṣó àwọn apẹ tó lọ ṣó àwọn ẹbọ tó lọ ṣó yẹn èmi ò rírú ẹ̀ rí pé ní ojú kan wọ́n kó àwọn ẹbọ tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn tí wọ́n dẹ̀ kó àwọn kòkò kan tí wọ́n tún sojú wọn dé mo ṣe wá wò wípé tí àwọn ará bíi tó bá láwọn throw stones when they throw stones at our ancestors why tí a pack àwọn stones yẹn and we build mansions with them for our ancestors ojúbọ tí àáfàá yẹn lọ tí ò bá sí gbígbàdúrà níbẹ̀ ni apẹ ò ní pọ̀ tó bẹ̀ yẹn níbẹ̀ àbí ṣe ń bá bí mo ṣe ń sọ ẹbọ ò ní pọ̀ tó bẹ̀ yẹn níbẹ̀ ṣe jẹ́ kí gbogbo oníṣẹ̀ṣe àti gbogbo ọmọ Yorùbá pátá tó bá nífẹ̀ẹ́ sí àwọn ancestors wa ká sọ bẹ̀ yẹn di tourist center. ẹ ṣe Yorùbáwùyí ká sọ di tourist center ẹ jẹ́ kí n sáré gbé ti àwọn bàbá yìí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ kí n sáré gbé wá. ká tètè lọ ṣiṣẹ́ yẹn wọn ṣáà ṣiṣẹ́ yẹn mọ́ Adébòmí àwọn padà wá so wọ́n dẹ̀ wá bá wọn dí àṣepa wọn bá èèyàn 63 yẹn kó nínú ilé kan lásìpa ilé kan wọ́n kó bíi 30 kẹ̀nẹ́ kan bẹ̀ pẹ̀lú ìbọn ní o pẹ̀lú AK-47 ní ọ̀nà Ìdí Ọya
ń bẹ́ẹ̀ tí wọ́n ṣàkó bí almost 1 something wọ́n kó lọ ní Ayégbọ̀lẹ́yọ̀. So ibẹ̀ ni ìnáwó ti gbígbá Ayégbọ̀lẹ́yọ̀ lọ gba mọ́tò ọ̀fẹ́ tí wọ́n wọ̀ lọ 18 passenger mẹ́ta ni wọ́n gbà láti fún wọn lọ. Bàìtúláàsì wọ́n sanwó, bàìtúláàsì gbogbo nǹkan tó yẹ kí wọ́n san. Owó tí Ayégbọ̀lẹ́yọ̀ ná lé 100,000. So ibẹ̀ lára ti kan kálukú pé kí kálukú lọ. Exactly Adébòmí ojú ẹsẹ̀ ni torí bí ìlàlága Ayégbọ̀lẹ́yọ̀ ti jáde. Ẹ̀ẹ̀mẹwàá ní ń gbé mi. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.